politician olóṣèlú òní servant of the people. Mo fi example COVID-19 ṣe àkàwé. Bẹ́ẹ̀ni. Mo ní lọ́dọ̀ tí wọn gbogbo àwọn palliative benefit. Àní mo ní ọ̀rẹ́ kan l'Amẹ́ríkà ó ní oúnjẹ ọ̀sẹ̀ kan. Wọ́n ti gbé wá sẹ́yìn. Àwọn onímọ̀ tó gbé wá. Allah akbar. But owó palliative ní country tiwa ẹnìkan ní ó kó sápò. Kọ́nà tó fi mọ́ bàálù. Bẹ́ẹ̀ni. Wọ́n kó àpò. Kò kí n ṣe wílé kì í ṣe pé torí wa torí ara wọn ni wọ́n fi lọ. Ó sì jẹ́ tó jẹ́ pé torí àwa ọmọ ìlú ni. Ó sì ṣe torí àwọn ọmọ ìlú ni. Ẹ wà rí olóṣèlú míì sálárì ẹ̀ nígbà àwọn pé ó lọ́dún mẹ́jọ sálárì ẹ̀ kò lè tó 1 billion kò lè tó 1 billion kí ni ẹ wà á máa rí tí ó máa ṣe nǹkan 7 trillion kó tó kó mẹ́ ibo ló ti rówó. Bí wọ́n ṣe sọ yìí ẹ jẹ́ ká máa wò ní country tàwa yìí ṣé wọ́n protect life wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ká protect ẹ̀. Níbi tí bandit ti pọ̀ báyìí. Bandit nìkan kọ́. Níbi tí kidnapper tó ti pọ̀ sí. Kidnapper nìkan kọ́. Níbi tí àwọn Boko Haram yìí pọ̀ sí. Boko Haram nìkan kọ́. Ìlú tá a wà yìí àwọn èèyàn wọlé successful wọ́n sì jà wá lólè. Ìlú tá a wà yìí policy láàmọ̀ pé aṣọ pé policy kaba ìbọn ti ìjọba òní tẹ́lẹ̀ policy yẹn. Lẹ́bi àwọn agbófinró wa ọ̀tọ̀ ni tó wà ní òfin tó gbé wọn ró ọ̀tọ̀ ni tó wà faraàlú. Bákan náà right to personal liberty fún kálukú free láti ní tó bá wù. Láti ṣe tó bá wù tó bófin mu. Láti ṣe tó bá wù tó bófin mu. But èèyàn gan bẹ̀rù láti ṣe tó bá wù torí pé wọ́n tọ́ ìsìn kàmí fún. Politician táwa wù wọn ò ní fẹ́ ká sọ ohun tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó. Wọ́n fẹ́ ká máa sọ ohun tí wọ́n ṣe tó dáa. Ẹni tí slippers ló jí a rí ní for life imprisonment. Ẹni tó wá ní trillion a rí lọ́la tí ó máa yàn káàkiri. Ṣé ìlú la wà yìí? Ṣèjọba wọn sílẹ̀ lórí. Sọ́lọ́ wọn ò ní ìbéèrè lọ́dọ̀ àwọn politician pẹ̀lú pé àwọn tí ń ṣèjọba lé lórí. Ǹjẹ́ ká tún mọ̀ kí yín káàbọ̀ padà sí orí ìkànnì Tourist Human Rights TV ibi tí ẹ ti máa ń mọ ẹ̀tọ́ tẹ́ ti máa ń gbọ́ ẹ̀tọ́ tẹ́ ti máa ń lo ẹ̀tọ́ yín gẹ́gẹ́ bí ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Lẹ́nìí kí la tún mú wá tuntun la tún mú wá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé tuntun báyìí òun náà la máa mú wá ní orí ìkànnì yìí. Lẹ́nìí a mọ̀ pé a ní olóṣèlú a sì ní àwọn tí wọ́n ń ṣèlú tá a máa ń fi gbogbo ẹnu pè wọ́n ní politician lédè ìbò. Kí ni ìbátan tí ń bẹ láàrin àwọn tá à ń pè ní politician àti ẹ̀tọ́ àwa ọmọ ènìyàn? Ṣé mọ̀ yí pé olóṣèlú àwọn ni wọ́n ń ṣèlú inú ẹgbẹ́ òṣèlú láti mú ẹni tí ó jẹ́ adarí wa yálà gómìnà ni àbí ààrẹ orílẹ̀-èdè. Fúndì eléyìí kí ni ìbáṣe tí ń bẹ láàrin àwa méjèèjì ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn gẹ́gẹ́ bí ọmọ ìlú àti olóṣèlú gan tó jẹ́ politician kí ni ìbáṣe tí ń bẹ láàrin wa? Eléyìí ló fi máa mú wa lọ sọ́dọ̀ ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn agbẹjọ́rò àgbà amòfin ọmọọba ASA Tádéṣe tí wọ́n jẹ́ dàrẹ́tọ̀ àgbà fún àjọ Tourist wípé kí wọ́n bá wa ṣàlàyé tí wọ́n sì bá wa yànnàná kí la lè pè ní politician and the rights of the people, olóṣèlú àti ẹ̀tọ́ àwa aráàlú. Lẹ́ẹ̀kan sí mo kí yín ẹ kú kalẹ̀ ẹ mọ̀ bá wa ká lọ. A kí yín káàbọ̀ sí orí ìkànnì yìí. Ẹ ṣeun comrade. Now gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbọ́ olóṣèlú àti ẹ̀tọ́ àwọn aráàlú kí ni bó ló ṣe kọ́ ìpapọ̀ kí ni ìbáṣepọ̀ wa? Ẹ ṣeun. In every democratic society, politician olóṣèlú òní servant of the people. Ẹ̀wù àwọn èèyàn. Bẹ́ẹ̀ni. Àwọn olóṣèlú. Kò kí ń ṣe masters wọn, kò kí ń ṣe adarí wọn. So gẹ́gẹ́ bá a ṣe mọ̀ pé power tí a gbé wọ̀ wọ́n kì í ṣe personal power. Agbára tá a gbé fún wọn. Delegated one ni, a yàn wọ́n ni. Ṣé ẹ̀ ń gbọ́ mi yé? Àgbọ́yé. A yàn wọ́n ni, kò kí ń ṣe pé àwọn ni wọ́n yanra wọn. A good politician pé a sọ pé lè politician ni o protect rights of the people.
kò kí ń ṣe pé yóò lọ síbẹ̀ yóò lọ mọ enrich ara ẹ̀, kò yẹ pé yóò lọ síbẹ̀ èèmù tí ó fi lọ síbẹ̀ ó fẹ́ enrich family ẹ̀, ó fẹ́ kó wà comfortable káwọn aráàlú sì máa jìyà. n tá a pè ní olóṣèlú gidi òun náà ni pé ọ̀rọ̀ àwọn èèyàn yóò gbé lérí, yóò mú mú láyà ẹ̀. yóò mú láyè. But that one náà ni pé kò tiẹ̀ ní bìkítà ń tiẹ̀ bó ta wulẹ̀. Àpẹẹrẹ àwọn méjèèjì wà lórílẹ̀‐èdè wa yìí. lórílẹ̀‐èdè Nàìjíríà wa yìí. ó wà. nínú àwọn ìṣèjọba tá a ti ní, nínú àwọn ìṣèjọba àbí nínú àwọn olóṣèlú tá a ti sọ pa. nínú àwọn olóṣèlú tí a ti ní. Where the rights of the people are respected, tí ẹ̀tọ́ ọmọnìyàn tá entrust politician lè lórí tó bá wà respected pé wọ́n bọ̀wọ̀ fún un. wọ́n bọ̀wọ̀ fún un ni wọ́n ń ṣe àkólé ìyá ẹ̀ ní gbogbo ìgbà. ẹ máa retí nǹkan ọmọ lọ́mẹlọ́mẹlọ, society progress yóò máa dàgbàsókè, ìlú máa pé bí kí n fi example àwọn developed countries àkàwé tí wọ́n protect democracy, kí n sọ pé like America. Right of the people jẹ gàba lórí wọn. lọ́kàn àyà wọn. nǹkan míì làwọn citizen wọn máa pariwo. welfareism wọn ò ní pariwo. wọn ní pariwo rẹ̀. mo mú example kan wá nígbà tá à ń treat kankan níjọ́ kan, mo fi example COVID-19 ṣe àkàwé. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. mo ní lọ́dọ̀ tí wọn gbogbo àwọn palliative. benefit. àní mo ní ọ̀rẹ́ kan l'Amẹ́ríkà, ó ní oúnjẹ ọ̀sẹ̀ kan. wọ́n ti gbé wá sẹ́yìn. àwọn ò ní mẹ́ni tó gbé wá. Allah akbar. but owó palliative ní country tiwa ẹnìkan ní ó kó sápò. kọ́nà tó fi mọ́ bàálù. bẹ́ẹ̀ni. wọ́n kó àpò. so nígbà tí right of the people kò bá wà well circulate, well distributed, ẹ wà á rí i pé society kò ní lọ bó sí yẹ kó lọ, kò ní dàgbàsókè pàápàá. àwọn ọmọ inú ìlú yóò dìgbà tí wọ́n bá fẹ́ jẹ́ pé àwọn fẹ́ wà ní ṣèwọ́de tí wọ́n fẹ́ wà nípò kan láwọn olóṣèlú, ẹ wà rí tí wọ́n máa wà gààrí àti kíní agolo kọ̀ọ̀kan nínú àwọn èèyàn tó á máa dùn. ẹ jẹ́ kí wọ́n ẹni tí à ń rí láàrin ìlú ẹ jẹ́ kó jáde kó wọlé tán àní rí mọ́. bẹ́ẹ̀ni ó kọ́mọ̀ nínú àwọn olóṣèlú wa. kí ni sources of political power? sources wọn náà ni people ni the people. olóṣèlú ò lè dá elect rẹ̀. bẹ́ẹ̀ni. kò lè dá dìbò fún rẹ̀. bẹ́ẹ̀ni. àwọn èèyàn ni ó wà. ni wọ́n tò lójú ọ̀la. wọ́n tò lójú ọ̀la. but àwọn èèyàn yìí mo sọ ní alẹ́ àná nígbà tá à ń analyze kíní kan èmi àtẹnìkan. mo ní láàrin àwọn pátì tá a ní Nàìjíríà yìí kóòtù wà ń bẹ. ẹgbẹ́ òkùnkùn. àbí kóòtù. a lè sọ pé kóòtù ni tá a bá ń sọ pé ọ̀rọ̀ kóòtùsìm kan kíní kan kì í ṣẹgbẹ́ òkùnkùn lásán. tá a bá kó jọ lórí àìdíà kan ká ní báyìí láàṣì máa ṣe. àjọ lọ́sì ti wà rèé. ìbá àmọ́ dáa tá a sì ń ṣe kóòtù ni wọn. mo wá analyse àwọn pátì mojú mo ní pátì kan tí wọ́n bá ń ṣèjọba lé a lórí àmọ́ gbádùn wọn ju pátì kan lọ. in terms of infrastructure wọ́n láwọn pátì tí mo sọ pé kóòtù ni wọ́n yẹn wọ́n máa ń enrich ara wọn ni wọn ò kì í enrich people. ẹ wà máa rí i pé ó ń bẹ nínú àwọn pátì yẹn ó lè jẹ́ pé ìjọba ń fẹ́ ṣèjọba láàrin ọdún mẹ́rin wọn ó ti lọ bóyá bí aṣọ tí mo wọ̀ yìí wọn ò ní mẹ́wàá rẹ̀ òun ni wọ́n wà máa wọ̀. táyọ̀ òfin ní fún wa sí wọn. kò sí wọ́n á sọ pé kò sí náà ni owó ò sí nínú ìjọba ni kò sówó tá a fi ń ṣèjọba ni. in terms of infrastructure wọn ò ní ṣe wọ́n sì ń enrich ara wọn lábẹ́nú. for example mo fi Malami case ṣe kínní it was Ọbásanjọ́ case náà Malabu something electricity kínní kan nígbà tí ẹnìkan wá court wá testify ó wá sọ pé Ọbásanjọ́ náà ní káwọn ò fi 11 billion kún owó project yẹn ààrí project o ààrò gẹbi 30 billion àti 11 billion o báwọn olóṣèlú ṣe rí nìyẹn
kò kí n ṣe willing kì í ṣe pé torí wa torí ara wọn ni wọ́n fi lọ. ó sì yẹ tó jẹ́ pé torí àwa ọmọ ìlú ni. ó sì ṣe torí àwọn ọmọ ìlú ni. so kí á ní the core right of the people. Kí ni right tá a wá ń sọ pé wọ́n gbọ́dọ̀ maintain. Ẹ̀rí pé àwọn ọmọnìyàn people do not exist for politicians. Politicians ló ń exist fún kí. No ṣé ẹ mọ̀ tí mò ń try láti sọ yẹn. Àwọn èèyàn kò dá pé torí politician kọ́ ni wọ́n fi dáwọ́ èèyàn. Bẹ́ẹ̀ni wọ́n dáwọ́ èèyàn. N tí mo fẹ́ sọ ni pé àwọn èèyàn wà lọ́tọ̀ olóṣèlú wà lọ́tọ̀. Olóṣèlú ò lè exist láìsí àwọn èèyàn. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. N tí mo ń try láti sọ nìyẹn. Olóṣèlú ò lè exist láìsí àwọn èèyàn. kò sí ti ń jẹ́ olóṣèlú láìsí àwọn èèyàn tá a ní kí wọ́n lọ síbẹ̀ wọ́n bá manage resources wa fún wa kó lè bá wúlò fún wa kí ló wọ́ dà káwa náà máa rí infrastructure kí gbogbo ò wà létòlétò but àwọn ní ìdàkejì ẹ̀ ni wọ́n ń ṣe. Ẹ wà rí olóṣèlú míì sálárì ẹ̀ nígbà àwọn pé ó lọ́dún mẹ́jọ sálárì ẹ̀ kò lè tó 1 billion kò lè tó 1 ìyókìní. Ẹ wà máa rí tí ó máa ṣe nǹkan 7 trillion kó tó kò mẹ́. Ibo ló ti rówó. Wọ́n tún ọmọ rẹ̀ gẹ́gẹ́ wọ́n tún mú díẹ̀ ká sáré lọ torí ìjọba àsìkò. Kí ni right tí olóṣèlú tí ń ṣèlú lé wa lórí tí wọ́n gbọ́dọ̀ máa fún wa? Alákọ̀ọ́kọ́ ni right to life and dignity. Bá a sì máa sẹ̀mí ní sẹ̀mí àlàáfíà tí ò ní ìdí màrúmọ̀rú mọ́ ìsẹ̀mí wa. Wọ́n ti máa protect ìjọmọnìyàn wa. Bí wọ́n ṣe sọ yìí ẹ jẹ́ ká máa wò ní country tàwa yìí. Ṣé wọ́n protect life wa gẹ́gẹ́ bí wọ́n ṣe ká protect ẹ̀? Níbi tí bandit ti pọ̀ báyìí. Bandit nìkan kọ́. Níbi tí kidnapper tún ti pọ̀ sí. Kidnapper nìkan kọ́. Níbi tí àwọn Boko Haram yìí pọ̀ sí. Boko Haram nìkan kọ́. Ìlú tá a wà yìí àwọn èèyàn wọlé successful wọ́n sì jà wá lólè. Ìlú tá a wà yìí ẹlòmíì ò máa ṣe ń tó wù. Ìlú tá a wà yìí policy láàmọ̀ pé aṣọ pé policy kan báyìí but ìjọba ò ní tẹ̀lé policy yẹn. Gẹ́gẹ́ bí àwọn agbófinró wa ọ̀tọ̀ ni tó wà ní òfin tó gbé wọn ró ọ̀tọ̀ ni tó wà faraàlú. Can mention. Ṣé ìjọba tó bá ṣe tó bá propaganda tàbí tó bá pé policy Africa ká ẹ máa ló nǹkan kan ó yẹ kí monitoring ò tẹ̀lé. Torí àwọn èèyàn wọ́n mọ èèyàn wá jẹ lókè wọ́n mọ èèyàn wá jẹ láàrin wọ́n tún mọ èèyàn wá jẹ sálẹ̀. So bákan náà right to personal liberty kó kálukú free láti ní tó bá wù láti ṣe tó bá wù tó bófin mu láti ṣe tó bá wù tó bófin mu but èèyàn gan bẹ̀rù láti ṣe tó bá wù torí pé wọ́n tọ́ ìsìn kan mí fún. Bẹ́ẹ̀ni. Bákan náà freedom of expression and the press. Ká sọ̀rọ̀ kíjọba ó gbọ́ but tá a bá sọ̀rọ̀ pé ìjọba ń ṣàìdá pé kó lè bá a gbọ́ wọn ó tún mú àlè lórí. Ara right wà pé báyìí mọ̀ ní báyìí kásàwọ̀dì. Ẹ wà rí ibi tí mò ń lọ ni pé politician táwa wù wọn ò ní fẹ́ ká sọ ohun tí wọ́n ṣe tó kù díẹ̀ káàtó. Wọ́n fẹ́ ká máa sọ ohun tí wọ́n ṣe tó dáa. No wọ́n fẹ́ ká máa sọ ohun tí wọ́n ṣe wọn ò ṣe o àwọn sì máa sọ káká wọ́n fẹ́ máa sọ ká máa yìn wọ́n. Ká máa yìn wọ́n. Mo interview lórí títì kan tí wọ́n ṣe ní agbègbè kan mo wá interview àwọn engineer tó wà ń bẹ̀ tó wà nílùú engineer ní pé ó yẹ ká sọ̀rọ̀ bí àwọn tó wà ń bí ó ní wọn ò ṣe tó yẹ wọn ó ṣe nípa títì tí wọ́n ṣe. Ó ní tó yẹ wọn ó ṣe kọ́. Ó wá ní ìlú ìgẹ̀rẹ̀ táwọn ti ń ṣe yìí ó ní tó yẹ wọn ó ṣe bẹ́ẹ̀ kọ́ wọn ṣe ń bẹ̀ torí òun mọ in tí ó ń jáde sí lómi ṣe tó dànù. Bákan náà ara àwọn tí politician tí wọ́n ti bad gan a mọ̀ rí àwọn tí wọ́n wà nùkan tí wọ́n jẹ́ politician tí wọ́n sì jẹ́ pé
ìjọba wọn ní ìṣèjọba lé lọ́wọ́ wọ́n gbà kí wọ́n gbowó infrastructure ìlú yẹn sápò kí wọ́n mọ̀ ṣe kí wọ́n sì lọ náà tiwọn. láwọn olóṣèlú. báwọn sọ́sọ́ lóṣèlú tí right of the people tí ò fi wà tí ò fi prefer. bákan náà ó yẹ pé ẹnjìníà tó yẹ wọ́n gbé fún bíi company tí wọ́n ṣiṣẹ́ yẹn dáadáa wọ́n wà distribute ẹ̀ láàrin ara wọn. tó fi enrich ara wọn. wọ́n wà ní ìsìn tó yẹ kí wọ́n ṣe. right to vote and the voted for ara right ta nínú but nígbà tá a bá vote tí a vote ni ṣé wọ́n fún wa ní àǹfààní tá a fi ń ṣe kí ni tá a fi ń vote. bákan náà right to equality before the law ibẹ̀ ó yẹ ká fi máàkì sí. right to ńlá. right of what? right to equality before the law. sí wọ́n pín déédéé. níbo ẹni tó górí èèyàn ń jẹ tá a rí padà lọ́la. bó ṣe nínú comrade ẹni tí slippers ló jí a rí ní for life imprisonment ẹni tó wá di trillion a rí lọ́la tí ó máa yẹn káàkiri. wọ́n lè kó lọ fún 100 million gbáre ẹ lẹ́. tí tó bá tiẹ̀ tó wá ṣe pé wà náà pátì yẹn tó bá wà ní pátì yẹn wọn ò ní wádìí ẹ̀ wò. wọn ò ní wádìí ẹ̀ wò mọ́ lọ́nu. ṣé ìlú la wà yìí ṣèjọba wọn ń sílẹ̀ àlórí sọ́lọ́ wọn ò ní béèrè lọ́dọ̀ àwọn politician pẹ̀lú pé àwọn tí ń ṣèjọba lé lórí. now bákan náà duty of politician to the people. ojúṣe wọn. ojúṣe wọn. bẹ́ẹ̀ ni ó yẹ ká mójúṣe olóṣè. ṣé yìí nǹkan tí ń fìyà jẹ àwọn èèyàn gbà mí nígbà tá a mójúṣe àwọn tá a yàn lọ síbẹ̀ a mójúṣe àwọn àmọ́ nǹkan tó fẹ́ lọ sí kódà àwọn agọ́mọ̀ pé ẹ̀yin náà sáà lọ bẹ̀ tẹ́ bá ti kú tẹ́ bá ti lọ́dún mẹ́rin àbẹ́ ti lọ́dún mẹ́jọ yín tán ká tó rẹ́ lómi lọ kó náà tún mú nǹkan wálé fún wa a mójúṣe wọn. bó ṣe rí náà politician lives and property. Politicians are legally and morally bound to protect life and property. Pé ẹ̀mí wa àti dúkìá wa. Bákan náà respect and uphold fundamental rights. Inherent rights tó wà fundamental. Gbogbo àwọn rights tẹ̀ ti kà sókè. Wọ́n gbọ́dọ̀ protect ẹ̀ self protect ẹ̀ fún wa. Àwa máa rí ẹni tí ó ṣẹ̀ tí ó wà nú ẹ̀wọ̀n a máa rẹ̀ ń tó ṣẹ̀ tí ó máa rìn kiri lórí títì. tí ó máa rìn kiri lórí títì nígbà tó ń ti lágbára. bákan náà govern according to the constitution ká máa ṣèjọba gẹ́gẹ́ bí constitution ṣe wí sáà ń ṣe bí. bákan náà be accountable to the people ṣé wọ́n ń ṣe bí. ìtì ẹ̀fẹ́ rí kẹ̀kẹ́. ara wọn rẹ́pù tí owó constituency ti ń jáde àní mọ́ tí wọ́n fi ṣe. tí wọ́n bá tún ṣe àmọ̀ pé wọ́n ní wọ́n fi ṣe nǹkan sí constituencies wọn ni àwọn politician ara wọn wọ́n tún máa fi ẹ̀rí sí wọn gbé wọn tó fún wọn kó kà. a ní mo rí olóṣèlú kan tó ń gbé tó lọ sí Àbújá ọ̀gá tó lọ sí Àbújá tó ní pé ní tí wọ́n mọ̀ ní kò sínú kínú àwọn káwọn máa fáwọn constituency àwọn ní nǹkan káwọn sófin nìkan ní nǹkan constituency àwọn àti tẹ́wọ́n gbà for over billions of naira. wọ́n á máa ṣe nǹkan tẹ́ pé ṣé tí wọ́n fi kíní ní sí. bákan náà promote welfare justice and security votes náà fún gọ́fúnà àmọ́ ibi tí ń sọlẹ̀ sí. welfare àwọn kò sí wọn ó tún máa fún wa ni ẹmọ tí ń jẹ funfun bẹ́ẹ̀ ni pé èèyàn ń fún aṣọ. wọ́n tún fẹ́ gbà tọwọ́ wa kú. wọ́n tún fẹ́ gbà tọwọ́ wa kú ìtẹ́sí owó táàkì wa everything a ní rí àǹfààní rẹ̀ láàrin ìlú. bákan náà ṣe rí tí gbogbo tá a bá list lẹ́yìn tó bá lọ fail. tí wọ́n ṣe tó lóṣèlú ò ṣe. wọ́n máa pe nǹkan kan ní breach of trust. breach of trust ni. wọ́n ti dalẹ̀ ìgbẹ́kẹ̀lé tá a nínú wọn. torí pé tí a bá ti lọ breach when politicians violate people's rights when politicians abuse power through corruption oppression election ringing police brutality or silence they are undermining democracy. Democracy and the government of the people by the people and for the people. kò sí mọ́ definition gan la rí sí ìjọba ara wa tá ń pè ní. ó ti di for some people and by some people. bẹ́ẹ̀ni president yóò máa lówó ọmọ rẹ̀ ìyàwó rẹ̀ wọ́n máa lówó gọ́vùnà àti kíni wọ́n máa lówó àwọn tó tẹ̀lé gbogbo wọn wọ́n máa lówó. a ti rí ní orílẹ̀-èdè yìí tó jẹ́ pé gọ́vùnà òun ló fi di gọ́vùnà òun náà ló tún fọmọ rẹ̀ sí chief of staff òun náà ló tún fọmọ rẹ̀ sí commissioner. irú nǹkan bá àwọn máa pè nǹkan kan ní invite social unrest ó yí báyẹn invite social unrest ìlú ò ní rọgbọ
torí tára bá ti ń ní àwọn èèyàn jù nǹkan kí nǹkan máa ṣẹlẹ̀ ẹ mọ̀ ra àwọn èèyàn tí ò rí jẹ wọ́n máa jalè wọ́n máa fọ́lé wọ́n máa ṣe gbogbo ẹ̀. bandit ò ṣe dé pọ̀. tí gbogbo ẹ̀ àwọn leader wa n ò ní so ilé ẹ̀ ló fi jẹ́ pé ká bá àwọn politician wa sọ̀rọ̀ ká bá wọn sọ̀rọ̀ pé kí ni ibi tí a gbé wọn sí kí ni a lọ ṣe kí la rán wọn ǹjẹ́ ní n tá a gbé yín lọ tẹ́lẹ̀ máa ṣe fún alẹ́ ń ṣe fún wa láti gbà tẹ́tí pé still rights are not self-enforcing, the people must stay informed. ẹ gbọ́dọ̀ máa sọ fún wa bẹ́ẹ̀ ṣe ń ná bó ṣe ń wọlé speak out against injustice. sẹ́yìn ọ̀gbìn tó bá ti rí a máa pariwo nípa pé ẹ̀tọ́ wa tẹ́ ẹ fi ń dùn wá. ara tí kinní ò máa ṣe nìyẹn o àwa tá a jọ ojúṣe àwọn èèyàn use lawful protest and civil engagement gẹ́gẹ́ tá à ń ṣe. sotiye vote responsibly on a vote responsibly ẹ vote nǹkan dìbò ṣe bẹ́ẹ̀. dìbò ṣe bẹ́ẹ̀ nígbà tí wọ́n á máa lo nǹkan kan ìtọ́ máa lò ní pé wọ́n febi pa wá síwájú kíbo tó dé tí kò bá wá dé wọ́n á máa gbé láìsí dìndìnrín kan kiri wọ́n máa gbé gàrí dìndìnrín kan kiri àwa tẹ́bi ti pa kíláàsì. embrace rẹ ni. embrace the system tí wọ́n lò ní. dìbò ṣe bẹ́ẹ̀. dìbò ṣe wọ́n á máa ha 1,000 lé alọ́ 1,000 lé alọ́ ẹ̀dẹ̀ tẹ́ ẹ bá ṣe nǹkan dáadáa bẹ́ẹ̀ fún wa lówó á dìbò pé a tún wà nǹkan mi. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. so in conclusion torí pé tá a bá la dákẹ́ tara owó bá wa dákẹ́. bẹ́ẹ̀ni. tá a bá la dákẹ́ àwọn ilé ọmọ èèyàn wa jẹ lọ ni. bẹ́ẹ̀ni. so ti yé àwọn ilé wọn á ti study wa àwọn èèyàn wa náà wọn máa ràn sí à. bẹ́ẹ̀ni. pẹ̀lú àwọn òròrí ni o báwọn olóṣèlú ṣe rí nìyẹn o wọ́n máa sọ fún yín pé délé bá dé pátì wọn ò ṣe dá o eléyìí ó ṣe dá látàrí pé wọ́n ti tó bá àwọn kan lọ́wọ́ wọ́n á máa yíròrí wa kìnìkan so mo ń sọ̀rọ̀ kan pátì kan ní agbègbè tá a wà pátì kan wà lórí ìkíní wáyé nígbà tí wọ́n á ní kí ni pátì tẹ̀yìn tó fẹ́ tẹ̀lé nílẹ̀ ń gbé gómìnà àbọ̀ kí lè fẹ́ ọ̀fà wa a ní nǹkan tá a ọ̀fà wa. kí ni. kí ni ó ṣe kíní kan nígbà tí kò rí nǹkan kan sọ. mo ní pátì yìí nígbà tó ṣe ìjọba kí ni ọ̀fà ara kí ni ìlú ṣe kò rí nǹkan kan sọ. mo ní ìta wá rí tí ń ṣe nǹkan ó ní mo kò ṣe nǹkan kan mo ní títì tí ń ṣe nǹkan ó ní kò ṣe nǹkan kan kò ṣe nǹkan kan ibi tí orí wa dàrú dé tó yẹ pé bí ẹ̀sìn bá ṣe ń ṣẹ̀sìn yẹn pátì là ń sìn inter benefit nínú pátì là ń sìn kìí ṣe torí tèèyàn láfihàn dáhùn ni pé a good politician gẹ́gẹ́ bí mo ti sọ ẹni tó bá jẹ́ politician ẹni tí ó mú láyé ẹ̀ ní kíni ẹ̀tọ́ àwọn ọmọnìyàn but ẹni tó bá jẹ́ bad politician kò sí ẹ̀ ní kàn kò ní bìkítà báwọn ṣe kíni where the right of the people are protected. Society progress. Bẹ́ẹ̀ni. Where they are ignored, the state decays. Bó ṣe rí nìyẹn. Tí a bá ti rí bí tó léṣèlú kan tí ń ṣe dáadáa, ẹ mọ̀ rí gbogbo ẹ̀ tí ó máa lọ. Ní mẹ́lọmẹ́lọ. Tá a bá ti rí bí tó léṣèlú kan tó yẹ pé kò sí bámúbámú ni mo yó, kò sí kíní, kò sí nǹkan kan tó kàn wọ́n, a mọ̀ rí pé gbogbo ó máa dàrú dásìtì. Tá a bá ti rí i pé olóṣèlú kan ṣe dáadáa, gbogbo nǹkan ó máa lọ mẹ́lọmẹ́lọ. Ẹ̀yin olóṣèlú wa, ẹ gbìyànjú kẹ́ ẹ ṣe dáadáa nítorí òní kọ́ nítorí ọ̀la títí ní bàbá ìta tún máa pàdé lórí ìkànnì Tourist Human Rights TV ó dàgbọ̀.